síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ń tẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ parangandan tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrà lápá fi mú kọ́ yangan? Àbí kí la ní tẹ́nìkan èmi rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yà á tèrò ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lùgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lopò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fi sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Jídé, ọ̀rọ̀ kan wà tí mo wá rí ẹ fún. Mo rí ọmọlára lánàá, ó dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi wípé aáwọ̀ kékeré kan ṣẹlẹ̀ láàrin ìwọ pẹ̀lú òun. Ó dẹ̀ láti sọ fún mi pé kí wọ́n á bò ń bẹ̀ ẹ́. Ó ní ọ̀dọ́ pé òun ti bẹ̀ ẹ́ o, wípé ṣùgbọ́n o ò ṣe bí ìgbà tí ọ̀rọ̀ yẹn bá ti tán nínú ẹ̀. Ó dẹ̀ jẹ́ kó yé mi pé òótọ́ lòun ṣẹ̀, wípé nǹkan tóun ṣe pé kò right, wípé ṣùgbọ́n òun ti bẹ̀ ẹ́, ó fà kíkọ́rí, wípé ó dáhùn lóhùn. So èmi náà wò pé kí n wá bá ẹ, kí n bá ẹ sọ, kí n dẹ̀ bá bẹ gẹ́gẹ́ bó ṣe sọ fún mi pé kí n bò ń bẹ pé kó má bínú. So mọ̀ Yorùbá náà ló sọ̀rọ̀ sópè ló sọ pé Yorùbá ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀sẹ̀ ẹ̀ lẹ́sẹ̀ kò kí n pẹ́ lórí ìkúnlẹ̀. Dẹ́mo dẹ̀ fẹ́ kó mọ kinní kan nínú ìwà obìnrin tá a bá ní ká ṣàkíyèsí búburú ló pọ̀ jù ń bẹ. Tó ń bá jàjà ṣe rere kan lọ́jọ́ kan by lucky. Yes, because kò sí rere kan nínú ìwà wọn, ìwà burúkú ló kúnnú wọn tó pọ̀ jù. Ṣùgbọ́n mi ní fẹ́ kó wá ro gbogbo eléyìí
kó má fi lè dáríjì ọmọ lára. So fún díẹ̀ yìí mo fẹ́ kó forí ẹ̀ṣẹ̀ jìn kó lè jẹ́ kó tán síbẹ̀. Àdìgún ó ṣé mo dúpẹ́ a ó pẹ́ fúnra wa. Àmín. Sórí lórí ọ̀rọ̀ tó sọ kì í ṣe pé mi ò gbọ́ because Yorùbá sọ pé bójú bá ń pa kan rẹ̀ gbogbo wa lè jíjọ ń pa. Ó ti bẹ̀ mí nítòótọ́ kì í ṣe pé bí mi ò dáríjì ṣùgbọ́n ó mọ ọ̀rọ̀ àwọn obìnrin mi ò gbọ́dọ̀ tètè tújú ká sí báyìí. Tí bá tújú ká sí tó bá dijọ́ mi a tún ṣe ètò burú jù báyìí lọ. Èrò ọkàn ẹ̀sìn ni ó máa rí pé bá dáríjì òbí mo ṣe dáríjì. So ìdí nìyẹn tí mo fi dà pé mo sì ṣe nígbà tó jọ pé mò ń bínú sí kó lè mọ bọ́rọ̀ yẹn sì dùn mí tó. Because níwọ̀n ìgbà tó náà ti bẹ̀bẹ̀ tó ti sọ pé kí n má bínú kí ló wà bẹ́ẹ̀ mo ti dáríjì so kò sí problem. Inú mi dùn gẹ́gẹ́ bí ìwọ gan fi fẹ́ràn rẹ sọ fún mi wípé ó ti tán nínú ẹ̀ because èmi wò pé tá a bá ní ká má gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ ni bá ṣeré so that is why mo fẹ́ kó jẹ́ kí ọ̀rọ̀ yẹn tán and then wọ́n sọ fún mi pé tí n bá bẹ́ẹ̀ sọ tó bá ti tán nínú ẹ̀ wípé kí n sọ fún òun so òun á lè wá kí ẹ lé so now tó sọ fún mi pé ọ̀rọ̀ ti tán nínú ẹ̀ now èmi á jẹ́ kó yẹ pé ìjà ti tán nínú ẹ̀ so wá lè wá kí ẹ. Gbogbo ẹ̀ ó ti tán because àwọn Yorùbá náà ló máa ń sọ wípé àìtó ní bá rìn ká má tó ní bá ní sọ so kò sí problem ó ti tán. Inú mi dùn pé ó kọ̀ sí mi lẹ́nu ẹ sì ní kí n máa lọ. Ṣé torí ọ̀rọ̀ náà ló ṣe wá ni. torí ẹ̀ yẹ kí n wá o. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti fẹ́ bi ẹ́ léèrè ọ̀rọ̀ kan. Ìkan náà àwọn girlfriend ẹ tó máa ń wà yẹn ọmọbìnrin kan ṣákélé báyìí kò lára ó dúdú ó ń dán báyìí jẹ́ bùn mi àbí nǹkan kan ló máa ń porúkọ ẹ̀. Mi ì rí ọmọbìnrin yẹn ń bí ìmọ̀ látijọ́ yìí kí ló dé. Ẹ ṣé gan mọ́ mi gẹ́gẹ́ bẹ́yìn náà sì mọ̀ pé gbogbo òbí tí ń bímọ sílé ayé nígbàdúrà kí ọmọ wọn má sí ìyàwó fẹ́ kọ́ mọ́ gbégun eléegun ṣùgbọ́n nígbà tí mo wo súra Bùnmi tí n bá pè Bùnmi tí mò ń bá sọ̀rọ̀ báyìí kò ní gbọ́ tí bá sọ pé Bùnmi nǹkan tó ń ṣe kò dáa yóò fà kíkọ́ rí ó wá díjọ́ kan mo kàn sábà Bùnmi sọ̀rọ̀ kò dẹ̀ gbọ́rọ̀ yẹn sí mi lẹ́nu Bùnmi ó ń wọlé ó ń kọkùnrin lọ́tún ó ń kọkùnrin lósì àrísítò yìí pọ̀ gan ṣùgbọ́n nígbà tí mo ti á decide pé nǹkan tí ń ṣe nìyẹn bí mi ṣe wá gbòó dẹ́kun fún nìyẹn pé kó mọ̀ wá sọ́dọ̀ mi mọ́ torí ìyàwó tí màá fẹ́ sílé tó yẹ pé ńgbà ń bá gbé délé tán yóò dàbẹ̀ sẹ́kù bí òjò èmi ò sì fẹ́ ẹni tí ó tètè bá mi pa ìyá tèmi torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé kó mọ̀ wá sọ́dọ̀ mi mọ́. Ó káre ọkọ mi ṣùgbọ́n ṣé tó ń dá láti sọ fún mi ń sìn ni pé ó ń kó ọkùnrin òde ń ka mọ́ ó tún wá ń bá sọ̀rọ̀ ó tún ń bú ẹ lẹ́nu àbí bí báwo. Sẹ́ni tó bá tiẹ̀ jẹ́ gbígbó lẹ́nu yẹn ni kìbá tó dáa tí n bá bá sọ̀rọ̀ báyìí kò ní gbọ́ rárá tinú mi ní ṣe yẹn ní bẹnu ẹ̀ ó tiẹ̀ wá tó ìjọ kan mo pè wá mo ní Bùnmi o mo kàn tiẹ̀ pé lórí sẹ́ẹ̀tì ni mo ní nǹkan báyìí ni mo gbọ́ o tẹ́ bá rí bó ṣe fún lè bá mi sọ̀rọ̀ látòrí sẹ́ẹ̀tì mo á decide lọ́kàn mi pé irú bèbí tí bá lọ fẹ́ mo wò pé kò lè ṣe sóríire fún mi torí mo ti rí irú èèyàn bẹ́ẹ̀ rí tó yẹ pé nígbà tán jọ wà ní ọ̀dọ̀ tán gbéra wọn kiri bẹ́ẹ̀ ìgbà tó òun kàn rò pé bóyá tóun bá fẹ́ sílé pé bóyá inú rẹ̀ àárọ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ sílé tán inú rẹ̀ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ìgbà tíjà ṣẹlẹ̀ láàrin wọn báyìí ó ba property jẹ́ ni ó bẹ̀rẹ̀ sí ní fọ́ glass mọ́tò 40 fi inú ilé nǹkan tí mo rò nìyẹn tí ò jẹ́ kémi kí n ta sí lọ títí mọ́. but bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń rí ọmọ Bùnmi yẹn o mo believe pé ọmọ dáadáa lọmọ yẹn bó ṣe máa ń ṣe tó bá wá bí mi ń ro gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn sí but nígbà tó dẹ̀ ti wá sọ èyí nsìn tọ̀ ara àdúrà tàbí amọ̀ ń gbà náà nìyẹn pé kọ́lọ̀ má jẹ́ kọ́ ọmọ ń gbé egun eléegun
nígbà tí wọ́n fúnra rẹ ti wá notice ẹ̀ sìn èmi náà gbàdúrà kó o ṣìyàn yá jẹ́ kó máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi sìn ni pé wàá wá kan nínú àwọn ètò òǹkó kiri yẹn tó bá mọ̀ pé ó fi ẹ́ lọ́kàn balẹ̀ láti fẹ́ kó jẹ́ kó máa wálé kó fi gbogbo àwọn yòókù yẹn sílẹ̀ kan máa bá tiwọn lọ kó fojú ẹ̀ sọ́nà kan tó ti ń yí ẹ bẹ́ẹ̀ yẹn tó bá dàgbẹ́ pé ó fẹ́ kí n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ni invite ẹ̀ wálé kí n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. Mami kò sí nǹkan tó lé mbẹ tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ni pé bóyá kí ìkan ọmọ wa mi wálé láàrin wọn màá ṣiṣẹ́ lé lórí àti pé ọmọ ọdún mélòó gan ni mí débi pé màá kó wàhálà obìnrin léyà màá ṣiṣẹ́ lé lórí náà débi pé ìkan máa jẹ́ tèmi nù. ó bẹ́tà tètè bá mi ṣiṣẹ́ lé lórí wípé ìwọ náà mọ̀ pé ilẹ̀ ń ṣú. bọ̀ mọ́mì mo fẹ́ dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi sá. má pè. ẹ̀yin tèmi ṣe wà pa. mo kàn fẹ́ ṣe surprise kékeré kan ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́. sẹ́rí mọ̀ kan tí mo fẹ́ ṣe báwo tiẹ̀ lẹ́tí ẹ̀ ṣe lérò pé ọjọ́ birthday kejì ṣe máa rí. Akẹ́jù orúkọ ẹ̀ṣẹ̀ wo ló tún béèrè yìí èmi fi pé táwa boys bá ti wọṣọ tá a ju ẹrù tá a ju ọ̀tẹ̀ kí ló tún kù. sẹ́rí lọ́jọ́ yẹn mi ò ní fẹ́ kó jẹ́ pé a máa wojú kejì ká tó jẹun ní ó jẹ́ kí wọ́n á ṣe ètò kan láàyè ara tèmi lọ́jọ́ yẹn àwa dúró sáàyè ọ̀tọ̀ tiwa à dáná lọ láti bí báyìí a ti máa jẹ oúnjẹ tiwa tí kejì bá gbé oúnjẹ tiẹ̀ wá a bá fìfẹ́ gbà á dẹ̀ jẹ́ so bí mo ti fẹ́ kí preparation yẹn kó lọ nìyẹn. Akẹ́jù òótọ́ ọ̀rọ̀ ló sọ but èmi tún ń fojú bí kankan wò ó because níbi tí àwa guys bíi eléyìí bá máa dúró sí ó yẹ kán dábàá yẹn mọ̀ yàtọ̀ sórí tébù tí àwa máa wá yẹn wọ́n fẹ́ kó try láti ṣe nǹkan kan jẹ́ kí wine kó surround ibẹ̀ yẹn rẹ̀ and babes olúkálùkù mẹ́gbẹ́ ó rẹ̀ tún. Akẹ́jù sórí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àìtó ní bárìn má tó ọ̀rọ̀ bá ní sọ wọ́n sọ pé téèyàn bá ti ké sódò that is tó bẹ́ sódò kò gbọ́dọ̀ tún ké sódò tútù mọ́ pé òtútù mú nítorí wọ́n lo wish pé o fẹ́ wẹ̀ so o gbọ́dọ̀ tún sọ pé báyọ̀ òtútù tún nínú omi mọ́ because irú birthday tí Kejì fẹ́ ṣe kí Ọlọ́run kó bá wa mú ọjọ́ dúró ṣùgbọ́n àwọn nǹkan kankan ní òye mi ni mo fẹ́ sọ so báyà nínú àwọn làyé ẹ àwọn ọ̀rọ̀ yẹn ó máa yé mi Kejì tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó fẹ́ ṣe birthday yìí ṣé o fẹ́ fẹ́ ni because ọ̀tọ̀ lóbìnrin tá máa rí pẹ̀lú ẹ lónìí ọ̀tọ̀ ni tá máa rí pẹ̀lú ẹ lọ́la èyí tó jẹ́ pé ó ń tàbùkù àwọ̀ ọ̀rẹ́ gan pàápàá tó yẹ pé Kejì ló fẹ́ fẹ́ jẹ́ káwa mọ̀ ìwọ ẹ̀yin ọ̀rẹ́ o Kejì ni o ìyàwó mi ni o àwọn ló sì mú mọ́mí o Kejì rè o ìyàwó Àkẹ́jù everything adé wà okay sórí bó ṣe ń wo yìí ara ilé ẹni ní bá ní mọ́lámùdí o wèrè pọ́nbélé tó ti ń bugi jẹ òun ni ara àtà ń pè because àwọn ìrìn àjò tí ò bá ti lè yí àwa gan pẹ̀lú sọ̀rẹ́ tá à ń ṣe ò ní ìtumọ̀ tó jẹ́ ní tí mo rò mo sì fẹ́ kí n mọ kókó. bọ̀dá alárinà ewo ń tín gbọ̀ràn mi dẹlẹ́rù ajínigbé ṣe ìdọ̀kọ ẹni ṣé wọ́n fẹ́ fẹ́ ni. ẹ tí mo pàdé sìn kò tí ju bí oṣù kan lọ tí mo pàdé ẹ sẹ́rí nǹkan tí mo kàn fẹ́ ṣe yẹn èmi kàn fẹ́ ṣe sọ́lọ́run lọ́rùn ni ẹ̀dá tí Ọlọ́run bá sọ pé yóò ṣàṣe dànù láyé yóò ṣe ni ọ̀kọ́lọ́run má jẹ́ ká ṣàṣe dànù ni ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn o èmi kàn fẹ́ ṣe nǹkan yẹn o sáàmù mi tí màá wá rẹ̀ wọ́n sọ pé ká mú wálé ká fi hàn mọ́ mi tó bá níyàwó fẹ́ lọ bá o. Akẹ́jù ṣé nǹkan tó ń try láti sọ fún wa nísìnyí pé ò ní Kejì fẹ́ àbí. Ìṣọ̀lá mi sọ pé mi ń fẹ́
ṣùgbọ́n ọ̀rọ̀ èmi pẹ̀lú rẹ̀ ó gba sùúrù gan. ẹ̀yin ọ̀rẹ́ Ọlọ́run ẹ̀yin lẹ pa àkẹ́jù lé o wàláhì ẹ̀yin lẹ pọ́n lé mo ti ní kẹ́ ẹ fàkẹ́jù sílẹ̀ jẹ́ kó sílẹ̀ tó bá wù àkẹ́jù kì í sọ ọmọdé mọ́ náà ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó sílẹ̀ tó bá wù àkẹ́jù wò má dáhùn jàre ọmọ tó ṣẹlẹ̀ ń sìn ni pé kó bá gas kó bá wá wine ká dẹ̀ máa ṣe fàájì. Àdìgún ok mo ń bọ̀. Akẹ́jù bó tilẹ̀ jẹ́ wípé mo ti bọ́mọ tó ń sọ̀rọ̀ ó sì ti gbọ́ ṣùgbọ́n kí irú ẹ̀ mọ́ bàá tún wáyé mọ́ ó ní mo fi ń try láti sọ fún ẹbí yẹn. Akẹ́jù. Ìṣọ̀lá ìyàwó Jídé sọ fún ọ pé mi dẹnu fẹ́ kóhun mo rògò àwọn ti ya wèrè o lọ́mọ tẹ́ pé ìgbà tó dọ́dọ̀ mi ní ṣe sùsù rárá pé òun àtọkọ òun àwọn ìjà òkè mi ò bá wọn parí ìjà tí ń bẹ̀ mí pé kí n bò bẹ Jídé lọ́wọ́ lé mi dẹnu fẹ́ kóhun kò ní dá fọmọ òun. Má ṣe pé o. àjẹ́ ń ṣe pé Ìṣọ̀lá ìwọ náà gbọ́n tó sọ jáde lẹ́nu Ìṣọ̀lá níwọ náà tó wá ń lanu gbàgà ló tó wá ń sọ fún mi èmi ń rò pọn alágbó ọ̀kọ́gbọ́n ni obìnrin tó jẹ́ wípé èèfà ni ẹ́ Èfà. ejò tó ní ẹ́ pẹ̀lú òun ò ṣe nunu fún wọn lè gé èèyàn jẹ ló wá ka ọ̀rọ̀ ẹ̀ bàbá rárá ìwọ náà wá ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ló wá ń tó bòròbòrò fún mi kì í sọ̀rọ̀ lọ́sọ̀ gbòòrò ẹnu. Ìṣọ̀lá inú mi dùn pẹ̀lú nǹkan tó sọ ó wà ọ̀rọ̀ ẹ̀ ti gan ṣùgbọ́n oníyà Akẹ́jù pè ẹ́ pé ká bá Akẹ́jù sọ̀rọ̀ èmi rò pé ìgbà tí ìyá Akẹ́jù ti mọ̀ pé nǹkan t'Akẹ́jù ń ṣe ò dáa gbogbo wa la máa panu pọ̀ láti bá Akẹ́jù sọ̀rọ̀ nǹkan tẹ́yìn bá kàn sọ ni pé tó bá di alẹ́ tá bá pàdé ní club Jídé náà ti wà around àti wọ pẹ̀lú èmi à á lè kẹnu bọ Akẹ́jù à á lè bá sọ̀rọ̀ gbọ́dọ̀ wọn kó máa change. Ó dà pé ọ̀rọ̀ tó sọ ó make sense lóòótọ́. jẹ́ kí n máa lọ forget mi fẹ́ pẹ́. Ok mo rí ẹ náà ọ̀rẹ́. ẹ̀yin dẹ̀ mú ní kí wọ́n á rí o. ṣé kò lè. lọ́jọ́ kò lè níbẹ̀ mo fẹ́ sin ọ̀rẹ́ mi jẹ́ ó ti yẹ. Ìṣọ̀lá alẹ́ nìyẹn. kò sí problem. ẹ̀wọ́ Ìṣọ̀lá. Aránsìn ó yá gbọ́wọ́ yẹn lẹ́ẹ̀kan sí tí ò sí mo máa rí ẹ̀. kò sí ọ̀kan nǹkan mo kàn wá rí fún nǹkan tán ni. Kí ló ń wò. ẹ mọ̀ ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ẹ̀ mú síra ń wò yẹn báyẹn ọ̀rọ̀ lórí ìyàwó yín ni mo wá rí yín fún. ṣé kìí sí pé bóyá ó ní accident sà nítorí pé ó like bike láti máa gùn. wọn ò la accident kankan ò ṣe wọn ṣe rí ọ̀rọ̀ yìí ó tún wá pẹ́ mọ́ ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n Akẹ́jù. Bímpé Akẹ́jù ó ti ń di méjì of course. ẹ wò ẹ̀gbọ́n Ìṣọ̀lá ṣe rí ẹ̀gbọ́n Akẹ́jù àti ìyàwó yín wọ́n fẹ́. You can't be serious. Ara la mọ̀ kí ló rí tó fi wọ́n tún sọ rí mi ò expect gbogbo orí lè sí ẹ̀ náà. Wo tó bá jẹ́ pé bóyá àwàdà tájọ ṣe tẹ́lẹ̀ ni mo fẹ́ kó stop ẹ̀ understand. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá o fẹ́ gbà nǹkan kan ni ó mọ̀ pé mi ò ní ṣẹ̀ṣẹ̀ máa wo bíbá kó tó di pé màá fún ẹ. ṣe rí ẹ̀yin náà mọ̀ pé mi kì í múyàn báyìí mo ti máa ń múyàn a ní mo fojú méje tó ń ṣe báyìí tí mo rí wọn gidi màá ní tí mo kàn báyìí.
ẹrọra bẹ́ẹ̀ mọ́nà mi ìfẹ́ sọ̀rọ̀ yìí fún yín o ẹ máa ṣe bí ọkùnrin ni ẹ mọ tó ṣẹlẹ̀ tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la wọ́n ti ní joints tó ti máa ń pàdé màá wá tí n bá dúpọ́n ti wà ń bẹ̀ màá wá bá yín tàbí kí n pè yín. ẹ fọkàn balẹ̀ o ṣẹ́gbọ́n ẹ má ronú o. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. ọ̀gbẹ́ni Arálàmà àbí kí náà ń pè ẹ́ kódà orúkọ ẹrú ẹ̀ ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ èmi mà lọ́jẹ́ ká sọ ẹ́ lára làmù. O ti sọ̀rọ̀ báyìí o ti gba sálárì àbí ọ̀gbẹ́ni asọ̀rọ̀ gba sálárì kò sí wàhálà èmi mọ̀ pé èèyàn bíi Júdásì ò lè tán láyé wọn á sì kú rẹpẹtẹ èmi wá lọ lọ́n tójọ́ mi káàkiri àbí o lọ sọ̀rọ̀ tèmi fún Sọ̀lá àbí ó wà pa ó mọ̀ mi ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn o tó bá mọ̀ mi ò ní try rẹ̀ ṣùgbọ́n màá wá sọ fún ẹ téyín fi mú ju abẹ lọ èmi á fi hàn ẹ wàá dẹ̀ gé kábàámọ̀ jẹ gbẹ̀yìn ni. Bàbí mo ṣe wí fún ẹ mi ò ní jù yẹn lọ bá ẹ sọ o good day ẹ̀gbọ́n akẹ́jù ẹ̀gbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ òye mi ló máa ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ gan-an a máa ṣapá gbogbo ọ̀rọ̀ tó ń sọ́gbọ́n kò tiẹ̀ yé mi. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Atorilaye o. àṣé lọ́jọ́ tẹ̀dá bá máa kú o lọ́jọ́ tẹ̀dá bá máa kú èyí dandan àmì ara àsọyẹ̀wò. Àìlè mi mọ́ sùnì kò rédè. Akẹ́jù ó ṣe dá tí mo bá ẹ níbi. Báwo ni? Akẹ́jù. Ó ti tó oṣù mélòó nísìn tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé kó o mú kan nínú àwọn ọmọbìnrin tó ń kó kiri yẹn kó o mú kan wálé fún mi oúnjẹ ni mo fẹ́ máa rí gbogbo ìgbà. mọ́mí kí ni gbogbo ilé tẹ̀ ń ṣe nǹkan kékeré ni gbogbo nǹkan tẹ̀ ń fa lọ́wọ́ lẹ́sẹ̀ yìí mo sọ fún yín pé ẹ má jẹ́ ká kánjú ẹja ní sùúrù. jẹ́ ń gbọ́ràn jàre ń gbọ́ràn wàá mú kan wálé fún ta ló fẹ́ máa tàn. Ó dáa o tó bá níwò ṣe tí mo fẹ́ èmi fẹ́ ṣe tí mo fẹ́ fún ẹ báyìí èmi ti bẹ́ẹ̀ mú kan nù wọn o ọmọlẹ́wà ni mo dẹ̀ mú ó dẹ̀ fẹ́ ó kọ̀ èyí tí mo fẹ́ yẹn ló gbọ́dọ̀ bá mi fẹ́. Mami ọmọlẹ́wà tẹ́ ń sọ yìí mi ò kẹlẹ̀ láìkí ẹ mi ò kẹlẹ̀ láìkí ọmọlẹ́wà báwo tó bá jẹ́ tẹnu mi ni ẹ fún mi ní táìmù kí n jáde kí n wọ́ ọmọ tó bá san ẹ já fi sùúrù ṣe o. mo mọ ohun tó ń ṣe ẹ́ mo ti wá mọ ohun tó ń ṣe ẹ́ wà yìí àdọ́gbọ́n ṣe ṣìnà òun ló ń bá ẹ jà ó fẹ́ máa bà wọ́n tètè ó fẹ́ joyè pẹ́kàngò irọ́ ló dẹ̀ pa kì í ṣe lọ́dọ̀ tèmi ọmọ ọ̀sán ni ẹ tó ń kó pọ́npọ́ báyẹ̀ ẹ̀ asọnilẹ́nu ni ẹ ṣé wá rí láti sìn lọ máa bẹ̀rẹ̀ sí ilé wọn tí máa lé wọn gidi mi ìwà kọ̀kọ́ wá sọ mí dìyà àjẹ́ láti sìn lọ ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn ọmọlẹ́wà nìkan ni mo wẹ́kọ̀mù nínú ilé yìí ẹni ọ̀dà gẹ̀ tó bá mú wá nínú ilé báyìí màá bẹ́ẹ̀ pò ó ṣó ti gbọ́ tó bá wá lónìí gbọ́ tèmi ní tí màá fi ojú ẹ rí ò ní lè kà tán. Mami kí ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí ṣé mọ́mí àwọn àwáyà ìwádùn mi ni ìyá ìbá ń ṣe bẹ́ẹ̀ kẹ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. Ẹ jọ sẹ́yìn ni ìyá Àkẹ́jù sẹ́yìn lẹ bí Àkẹ́jù àbí sọmọdọ̀ lọ́dọ̀ yín. Báwo ló ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn? Ẹ má bínú yá sí ẹ ọmọ yín ni àbí sọmọdọ̀ lọ́dọ̀ yín. Èmi nìyẹn. Ẹ wo ibi tí Àkẹ́jù bá ti ń gbọ́ ni kẹ́ ẹ ti sọ fún ẹ pè níbi tí bá ti ń gbọ́ gan sọ ti yé yín. Ṣé ẹ rí ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ yín yìí oògùn ni mí o àìlá làwọn sì ń lu wa òòsà sọ ti yé yín.
àkẹ́dù tẹ́mi lójúmọ́lẹ̀ tí wàá lẹ́bù ìyàwó mi káàkiri sọ̀rọ̀ kí bí ó sọ lórí ibú bíi tiẹ̀ ni ìyàwó mi ò rìn ní kúrin ẹ wá pé kẹ́ bá ń bá sọ kẹ́ fi ìkúnlẹ̀ abiyamọ ẹ fi bẹ́ẹ̀ ẹ fi ọmọ méjèèjì tó mú láyà yín ẹ fi bẹ́ẹ̀ torí pé kí ni torí tí n bá mú àkẹ́jù ẹ dúró ní sí ìgbà tí òun wà kékeré sí ajágbé nǹkan ọmọkùnrin rẹ ni àbọ̀ nìkan ló wà láyé tí bá tó rò wọn àti ìyàwó mi tí bá tó rí ní sàkélekèlé báyìí ni ọlọ́run bá ń gbọ́ tó ti yẹ yín wò gbọ́ o. wá náà. wálé àṣírí ni. mo gbé o. irú rédèrèdè wo lọmọ àkẹ́jù ìfẹ́ máa kó rẹ́ mi lára yìí. ọmọ ẹlẹ́wà ṣé ẹ̀ṣẹ̀ mi náà ló wá pọ̀ tó yẹn tí mo fi pè é lórí aago láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nsìn tó ò dẹ̀ wá jẹ mi. ẹ wò mọ́mí ẹ má bì í èyí náà ṣáà mọ̀ṣẹ́ tí mò ń ṣe ẹ mo bízì ló jẹ́ kí n ráyè wá ètò ìlàgẹ́ mo ṣe pé lẹ́ni o ó yẹ kí n rí yín so ẹ má bínú. ó dáa o tó bá sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n reason tí mo pilẹ̀ fi pè é gan òun ni pé mo notice pé láti bí ijọ́ mẹ́ta mi kì í rí ẹ lọ́dọ̀ àkẹ́jù kó wá kí mọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. ẹ ṣe mọ́ mi ṣé mo ti bọ́ Ọlọ́run dá má jẹ̀mú pé mi ní wá síbí báyìí mo pọ̀ mo rò pé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ ni ìtòlẹ̀ ló jẹ́ kí n wá bá yín níbí báyìí lẹ́yìn ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀ mí o àkẹ́jù ló ṣẹ̀ mí because bá àkẹ́jù ṣe máa ń ṣe sí mi mọ̀ pé ìwà dáadáa kan tẹ̀ wà lọ́wọ́ ẹ̀ mo nífẹ̀ẹ́ àkẹ́jù náà dẹ̀ nífẹ̀ẹ́ mi gbogbo àti nǹkan máa gbọ́ ni ọ̀rẹ́ mi wá bá mi nílé ló ní pé àkẹ́jù sọ pé òun máa fẹ́ o mi ṣe kọ́kọ́ bìlíìvẹ̀ àfìgbà tó sàn kàn ṣàbẹ̀rẹ̀ sí ní ṣépè tó ní tí ò bá dé mi lójú kẹ́mi pẹ̀lú kájọ wá lọ sọ́dọ̀ àkẹ́jù gbẹ̀mú tó wá ní ṣé nǹkan tá àkẹ́jù fẹ́ ṣe fún mi lélẹ̀ ó kúkú bẹ́tà kí kú fẹ́ kan fi sílẹ̀ báyìí kó tó pẹ́ jù ìtorí ẹ̀ lèmi gò fi wá sí ìbàyẹn mi. ṣùgbọ́n ìwọ náà wá kéwèé ṣá ìgbà tó o gbọ́rú ọ̀rọ̀ yẹn ǹjẹ́ wọ́n pe àkẹ́jù fúnra rẹ̀ láti bí léèrè. èmi ò pé because ẹ mọ̀ èmi ò tẹ̀ ní time fún mi ní time láti béèrè lọ́wọ́ ẹ̀ mi ì béèrè lọ́wọ́ ẹ̀ o. ò bá bí i àmọ́ síbẹ̀síbẹ̀ náà èmi á pe àkẹ́jù máa bá sọ̀rọ̀ mi wá nífẹ̀ẹ́ kó fọ̀rọ̀ yẹn ṣèbínú o ìwọ náà ṣàròwọ́ tí mo fi mú ẹ láti ilẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí mo bí inú mi ni mo ṣe ń treat ẹ mi dẹ̀ wá nífẹ̀ẹ́ kó wá jẹ́ kọ́rọ̀ yẹn kó wá ya èmi pẹ̀lú ẹ torí bí mo ṣe máa ń rí ìwọ pẹ̀lú ẹ inú mi ń dùn sí i so màá bẹ́ẹ̀ lórúkọ Ọlọ́run kó wọlá tèmi ṣó ti ń yí ẹ bẹ́ẹ̀ yẹn máa bá sọ̀rọ̀ ṣó ti gbọ́ torí inú mi máa ń dùn. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ó wà rẹpẹtẹ ọ̀rọ̀ ọjọ́ sí tó sọ tó wá bá mi lé tó bínú rẹpẹtẹ tó ṣèlérí kó tó lọ wo bó ti wà kò gbádùn kò lálàáfíà kankan bó ti wà nǹkan ọmọkùnrin ẹ ti lọ àánú mi. kò sí nǹkan ọmọkùnrin rẹ̀ ń bẹ́ẹ̀ mọ́. kò sí bẹ́ẹ̀ abẹ́ ṣé kò ṣe òun. ẹ wò kẹ́ni kankan máa ṣe àkàn hàn mí o kẹ́ni kankan máa ṣe àkàn hàn mí o ẹni sí orí burúkú ọmọ tó ní pa yín ẹ wò sí ẹni tó mú mi wọ́sọ̀ yín jọ náà bí mo ṣe nífẹ̀ẹ́ ìyàwó mi sí olóṣè ìhàlẹ̀ ní òun ò ní nǹkan Allah ń gbọ́ Jésù Kristi ń gbọ́ ẹ wò ẹ ní sí orí burúkú mọ́tò ní pa yín ẹ ní rọ́gùn àkóbá. wo ibi tó bá rìn tó ti lọ́wọ́ lùgúdẹ̀ tó sí ọ ó ní kó lọ mọ́ wọ́dọ̀ mi ẹ dábẹ́ lọ́kọ̀ bá mi jáde ẹ ń dé ṣé ẹ̀gbọ́n náà ní máa lọ́jọ́ ẹ gbọ́ bó ṣe mi lè ṣe o ẹ máa lọ́jọ́. ẹ dákun tẹ́lẹ̀ fàyè mi jẹ́ nínú ẹ wò ṣe ìṣàdúrà fún ọ ó ṣoríire ó làlúbàdí ká mọ́tò ní pa ọ́ mọ́ wá lọ ẹ mọ́ pa mi ilé ọ.
gbogbo tó bá fẹ́ pátá láyé ó ní máa ṣe fún ẹ. ẹ wo ìyá tí ń jẹ bàkó jẹ mí ṣe é rí irú ìyàwó lè fi mí jẹ bẹ́ẹ̀ torí ọjọ́. ẹgbẹ́ jọ. kò ní dábẹ́ tó bá wà ní ọ̀rọ̀ rẹ̀ má wá lọ ẹ má lọ ìyá yẹn sínú ọ̀rọ̀ yín ọlọ́run ọba gbọ́ ṣé ẹ rí bó ṣe ká mi lára ńjọ́ náà olóbi jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ìyá wa ṣe rí nǹkan tí amúmẹ́rí báyìí ó dàbí gbàtà sọ pé ní ọmọ yín ọkùnrin kan ó wà nínú ìṣòro kan. bẹ́ẹ̀ ni àáfà ẹja náà. ṣe wá rí ọmọ yín ọkùnrin nínú ìṣòro tó wáyé amúmẹ́rí pé ó dàbí ká sọ pé nǹkan ọmọkùnrin rẹ̀ òun ló ní ìṣòro yìí. àáfà sòsè lẹja náà ṣàdédé lọmọ ìsùn ló jíjọ kan n bá ń gbọ́ mọ́ mi rí nǹkan ọmọkùnrin mi mọ́ eré la mà pé àáfà ṣe rí tààtàrà bò báyìí mo ti dààmú jìnnà lórí ọ̀rọ̀ náà ẹ wàá dákun torí tọ́lọ́hún ẹ gbà mí kẹ́ra mi kalẹ̀. ìyá wa ṣe rí nǹkan tí ọlọ́run fi hàn mí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí tí mo bá sọ pé ká sọ 100 Al-Qur'ani kalẹ̀ kára odidi ẹran ká fi ṣe sàárà mo kàn fẹ́ káwọn ará àdúgbò kankan bá ń jẹran kí n kàn náwó yín lásán ni kò lọ bẹ́ẹ̀ rárá. àyàfi tẹ́ ẹ bá tẹ ọmọ yín ọkùnrin nínú tó jẹ́wọ́ fún yín ó ti bá kan nínú ìyàwó àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ti bá wọn lájọṣepọ̀ ọ̀rẹ́ yìí ló wá pàmò pọ̀ táwọn adọ́gbọ́n àgádágodo tán fi ti nǹkan ọmọkùnrin rẹ̀. àgádágodo náà ti mọ̀ mọ́ mi. àgádágodo ni o. ayé mà níkà o. ẹ gbọ́ bí wọ́n ṣe kọrin fún ìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run níjọ́ kan ni. ó ní bọ̀bọ̀ alágbẹ̀dẹ tẹ bá náà wọ́ sókun lénilẹ̀ ó fa ayé lẹ̀ tẹ́ ò dá láyírá ọ̀ká sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó lọ ọ̀bọ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó lọ kìnìún sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó lọ wípalá ìmọ̀ọ́rẹ́ ẹ̀dá lọ́mọ ádámà pé kí n mọ̀ ya alágbẹ̀dẹ tó wà nínú wa ṣe rí aláìmúrẹ̀ dáadáa làwọn ọmọ ádámà àmọ́ ẹ̀tẹ̀ ọmọ yín nínú kò jẹ́wọ́ fún yín ká mọ̀ nǹkan tá a sì ṣe tí wọ́n fi lè dá nǹkan ọmọkùnrin rẹ̀ padà. tó tí bá ti délé àfà máa lọ ṣe bẹ́ẹ̀ ṣe wí máa lọ bá sọ̀rọ̀ dáadáa kó tètè jẹ́wọ́ fún mi kó ṣàánú mi bó bá ṣe jẹ́ nítorí ìlara láìpẹ́ ẹ ṣeun o. ó dábọ̀ o ó jàre. ẹ ra o. nǹkan tí mo ti torí ẹ̀ pè yín òun ni nípa ọ̀rọ̀ ti ọ̀rẹ́ yín gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé nǹkan tó ń yọ ọ̀rẹ́ yín lẹ́nu láti bí ijọ́ mẹ́ta tá a sì torí ẹ̀ ń súré kiri bá a ṣe káàkiri tá a káàkiri tó níbi kan ṣoṣo lọ́lọ́run wá ti ní kárọ́nà àbáyọ wọ́n ṣàwá ń ṣàlàyé fún mi pé àkẹ́jù ńkọ́ o
wọ́n ní ṣe ló bá ìkan nínú ìyàwó yín ló bá láṣepọ̀ pé ìyàwó kan nínú yín ó bá láṣepọ̀ nígbà tí ìyẹn dẹ̀ máa wá ṣe fún wọ́n ní ṣe ló lọ ti àgádágodo pamọ́ ní nǹkan ọmọkùnrin yẹn fi sá wọlé gẹ́gẹ́ bẹ́yìn náà dẹ̀ ṣe mọ̀ táwọn Yorùbá máa ń sọ wọ́n ní ẹni tá a sùn tì òun là ń jarun pálù pàtó dẹ̀ jẹ́ pé kò sẹ́lómi tí mo mọ̀ lọ́rẹ̀ẹ́ ju ẹ̀yin náà lọ òun ló jẹ́ kí n ránṣẹ́ pè yín ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ wo tìkúnlẹ̀ abiyamọ mọ́ mi lára kẹ́ẹ̀dẹ̀ wo tilẹ̀ ọ̀rẹ́ mú un náà lára. mọ́mì ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pátá kò sí tí mi ò gbọ́ ń bẹ̀ ṣùgbọ́n ẹ sọ lẹ́yìn náà ọ̀rọ̀ yẹn ni pé ẹ fi ilé ọ̀rẹ́ bẹ̀ wá ṣe rí ilé ọ̀rẹ́ yẹn gangan òun gan làwa gan ti fi ń bá Àkẹ́jù sọ̀rọ̀ látọjọ́ tó ti pẹ́ lórí àwọn ìrìn àjò tó ń rìn òní obìnrin ọ̀la obìnrin ìwọ nìkan náà dáyé fún ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Àkẹ́jù kò gbọ́ tinú mi ni ó ṣe ó ń da Àkẹ́jù láàmú lórí ìgbésẹ̀ náà là ń bá Àkẹ́jù wí lórí ìyàwó ọ̀rẹ́ wa Ìṣọ̀lá ló tún wo mọ́lẹ̀ a pé Àkẹ́jù kó tó di pé ọ̀rẹ́ wa gbẹ̀bẹ̀ gbà yẹn ó di Ọlọ́run ò rọmọ ẹ̀ a bẹ̀ pé kó má bínú ó sì gbà ṣùgbọ́n lórí nǹkan ọmọkùnrin ẹ̀ tẹ́ wá sọ pé ó ń wọnú yìí mi ò mọ̀ nǹkan kan nípa ẹ̀ ìyá wa ọwọ́ mi ní ó funfun lẹ́lẹ́ ẹni tí ó bá ìyàwó rẹ̀ láṣepọ̀ ó ní ọwọ́ ẹ̀ láti máa béèrè ìrìn àjò alágàdágodo mi ò mọ̀ nǹkan kan. mọ́mí ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n. ó dàbí pé àkókò wa ti tó wá yìí a ti wá débi tí ológun ti gbé sá gan-an báyìí ọ̀rọ̀ ti tó sọ. Àkẹ́jù ṣé ìyàwó tèmi nìkan ni ìwọ bá láṣepọ̀ ẹbí léèrè. ṣé wíwá ló bá sọ̀rọ̀. ma fowó sí gbá òbí ilé wọ́n ẹ̀dùn ẹ wò ìyá wa èmi mọ ibi tí kìíní ti wá o mo mọ ibi tó ti ṣẹlẹ̀. tó bá mọ bẹ̀ dákun mú mi débẹ̀ Ìṣọ̀lá ṣàánú mi. Àkẹ́jù ṣé o bá ìyàwó ọ̀rẹ́ wa yìí Jídé o bá lájọṣepọ̀. Àkẹ́jù ẹ wo ẹ̀dùn ìyàwó tèmi Àkẹ́jù ìwọ bá ìyàwó tèmi láṣepọ̀. ó fara balẹ̀ jáde. mi ò dalẹ̀ ọ̀rẹ́ yìí Àkẹ́jù bá ìyàwó tèmi láti ẹ wá fi ọ̀rọ̀ igbó fún mi látijọ́ yìí. ìyá wa mọ̀rìwò lẹ́rí alẹ́ egungun kanlẹ̀kùn lé yìí ẹ wo máa jẹ́ kí Àkẹ́jù kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. mọ́mí ẹ bá mi bẹ̀ Jídé jọ ara mi fúyẹ́ jọ. bàbá yìí ẹ fẹ́ bàjẹ́ Àkẹ́jù. torí kan náà jọ. ìyá ẹjọ́ kọjá o sì ní ìyá mi. o ti pa mí sáyé. ẹ wo ìyá níwájú Ọlọ́run àti ènìyàn mi ò mọ kankan nípa tó ń ṣe ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni wípé. ìyá wa ìdí tí mo fi sọ wípé láti ọ̀dọ̀ Jídé ni pé tá a bá fẹ́ tú kínní pádọ́kì yìí tá a bá tú Jídé ó gbọ́dọ̀ fi ìtọ̀ rẹ̀ sílẹ̀ ìtọ̀ Jídé la lò fún kínní. ìtọ̀ Jídé. kódà gan kò sí ká lọ ká bọ̀. Jídé ọwọ́ mi lè tọ́ sí kò ní jò dànù. ṣó fẹ́ ká gbọ́. mo bẹ̀ ní yọ owó ṣì yẹ kún wọn ìyá mo ti ní ẹ má kúnlẹ̀ o ẹ ra jókòó báyìí kájọ ra máa sọ. ẹ̀yin dọ́dọ̀ bàbá sọ fún yín pé ìtọ̀ tèmi ló máa ṣí àdàdà àgọ́dọ̀ Ọlọ́run jẹ́ kí ìtọ̀ yẹn wá ti Jésù. o ti ní má kúnlẹ̀. Jídé àwọn alábòsí yẹn ṣe rí ìtọ̀ tẹ́ ní pé kí n tọ̀ yẹn
tálẹ̀ máa fi yá tó bá jẹ́ pé tó kù tálẹ̀ máa fi yá láyé yìí nìyẹn ọlọ́run jẹ́ kí tọ̀ wá. mo kọ̀ ìpè kí n bá kọ̀ mọ́ ti jésù èdè. mo ṣe pé. fara rẹ balẹ̀ jíde má bẹ ara mọ́tò kan fún ẹ má bẹ ara mọ́tò kan fún ẹ. jíde mo dáná ó ti lọ. Bísọ́lá ìyàwó báwo ló ṣe gbà mí. ẹ jókòó. mo ti dáràn àbẹ́bí ti parí. kò sọ́nà méjì o tí jíde ò bá fìtọ̀ rẹ̀ sílẹ̀. mọ́mí nǹkan kékeré ni ẹ lọ fọkàn balẹ̀ pátápátá sẹ́rí tìtọ́ jíde yẹn èmi á rí ẹ gbà bí mo ṣe wí fún ẹ wo ìdíkudì ládìrúkun olúbodè kan ẹ̀ tú wò ẹ lọ fọkàn balẹ̀ èmi ọmọ mi ò ṣe gẹ́ẹ̀tì tọ́jídé wá tí má ti rí tọ́jídé só sì yẹn bẹ́ẹ̀ ni ó sú ọ̀ fún mi bàjẹ́ màá rí tọ́jídé ẹgbà bẹ́ẹ̀ ọlọ́run bá ń gbọ́. ó ti dẹ̀gbẹ̀ jí. gbọ́rọ̀ wà á rí tọ̀ wà á mọ ọgbọ́n tí wà á fi rí tọ̀ ọgbọ́n tó ń lò tó fi ń bo ìyàwó wọn mọ́lẹ̀ nǹkan wà á lò wà á fi rí tọ̀. àtòun àtiwọ́ àtèmi àjọ ń lọ ọ̀dọ̀ jíde báyìí sórí ọ̀rọ̀ tiẹ̀ àbọ̀ àbáni jẹ́ kọ́kọ́ yẹn kí ìkó wà jẹ́. ó yà ní ìdílé òun ká láti nínú ẹ lórí. ọmọ ọ̀sán ó ti dá ẹ̀ láti. àwẹ̀ kí ló tún wá ṣe ilé mi àwẹ̀ má jẹ́ kí n bá yí ẹ̀jẹ̀ sọ pé inú ilé mi ló ti wá bá mi kí ló wá ṣe ilé mi àkejì ẹ̀ máa lọ. jíde farabalẹ̀ o kó lọ kúdà sógbọ́ kí ló ń gbọ́ rí ẹ à ń bẹ́ sọ lọ́mọ́ mi bẹ́ sọ ìsọ̀lá náà bẹ́ sọ fapájánú àbí aláyọ̀dẹ́ lọ mẹ́tẹ́ lógo ẹ̀ mo ti dá mọ́mì dúró síta pẹ̀lú sọ̀lá o kó tọ̀ sígbà ìkọ́dé kèmí máa lọ ṣé wàá tọ̀ sínú kẹ́gìrì àbí wàá tẹ̀lé mi. àkejì tí wọ́n bá ṣe fún ẹ sọ́nù babaláwo ẹgbẹ́ kò lè jẹ́ wàá ká mi ló sọ fún kí n tọ̀ mo sọ fún ẹ ọ̀rọ̀ pé mo ń ṣeré ni kàkà kí n tọ̀ láyé yìí wípé ìtọ̀ yìí ló máa mú ẹ lára dá ìyá má tọ̀ tí Jésù máa dé. abẹ́tẹ̀ ni mo ṣe ń wò ó dẹ̀ fara kì jíde wàá tọ̀ kọ̀ǹfà mo sọ fún ẹ wàá tọ̀ ní sáà gbà bí mo ṣe wí kí ni jẹ́ kó o ní tọ̀ gbọ́ gbé ọba gbàgbé mi ò lè gbàgbé èmi náà ti mọ̀ pé kànìkan ti tó ní òkàn wọ̀ bí ó bọ́ sí ni ò dáa mo dẹ̀ ń bẹ̀ òun fapá jánu sọ ó ti kémi pẹ̀lú ẹnu lẹ́sìn kó tọ̀ kí n máa lọ ó rántí ni ó rántí ibi báyìí náà mọ̀ ní kẹ rántí nà àwọn ìsọfúnyan. Ẹgbẹ́jídé ẹdìdẹ lẹ owó mi mo wá gbà sódà bẹ́ẹ̀ mo dájọ́ lọ́dọ̀ yín ẹgbàjọ ti yín ẹtúgbà tèmi tí ẹ bá ṣe pọ́pọ́rọ̀ òkò kílẹ̀ mi ìdí ọ̀mọ́lé ojú tó ní ojú tó kó mo ti káàkiri gbogbo àárín ìgboro wọ́n ti sọ fún mi pé ẹ ti gbàjọ yín ẹ ti gbà tèmi náà ó tó ọwọ́ tó sùn mélòó ní ìsìn torí àjọ ti parí ẹ fẹ́ mi lówó tèmi èmi máa gbọ́ owó mi o Dábírà tí ò sí láre wàá ká ìmọ̀lé lálẹ́ pé owó ṣí òrè ọ́ sẹ́rí bí sẹ́gun yín tó bá pọ̀rọ̀ tó pàràbà kọ́mọ̀dé bí gíla tèmi o bí yọ̀ọ́ní bá sì yẹn ná tí ń yẹ ẹ̀rùn kọ́mọ̀dé bá lu wẹ̀wẹ̀ ìgbà owó mi lónìí dandan ni. ṣé nítorí ọ̀rọ̀ owó ṣe owó ló ṣe ń pa ọ̀fọ̀ nínú ilé mi. mo di kó wá fún yín ni ó dà mo di láàbọ̀ bí ìtàtàrí mo di ẹ̀gbọ́n ọ̀yẹ́ ìdí ẹ̀ bá mọ́wọ́ mi èmi ló gbá láyà torí owó. Dábírà dìde wá mo kàn ní kí n halẹ̀ mọ́ ẹni. Dábírà mo làjú bẹ́ẹ̀. ayé mi mo dáràn. Dábírà ọmọ ẹ̀kọ́ bá mi. Dábírà dìde mò ń ṣeré ní jẹ́ ká lọ gbà jẹ́ ń wọṣọ kò jẹ́ ká lọ dìde èmi bá mi jẹ́ kí n. Yes. Àkẹ́jù. Yé láwùjọ.
èmi tọ̀dọ̀ àwọn sọ̀rọ̀ à ń bọ̀ mẹ́rin sí mo kàn ní kí n yàgbẹ́ kí n tún máa lọlé. Báwo ni kí ló dé ilẹ̀ làbúrò ẹ̀ sùn ni? àbúrò mi kọ́ ilẹ̀ kọ́ Kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà? owó ni o àjọ pawápọ̀ ni ẹ̀míra ìjárùn bá mi. Jídé, mo bẹ́ẹ̀ máa ti kú. lajúlẹ̀ ó sì lajú àbí ayé àkóbá mi. Wo ọmọ kẹ́ tó ṣẹlẹ̀ sí jẹ́ kí n máa lọ kí n tètè máa lọ kí ló pa àwọn ọlọ́pàá kan wá bá ní gbé ẹ tó kù náà nìyẹn. ọlọ́pàá máa yí mọ́ mi lọ́wọ́ mi ò mọ kankan mo kọ́ ní kí n mú báyìí ló kọ̀ ṣubú. Kí yà ló fẹ́ ká ṣe báyìí kí ló fẹ́ ká ṣe. Akéjì kò fẹ́ kó gbà mí ni já ṣe ló kú òru. Òkú o ṣe ó túmọ̀ sí pé a máa lọ sí fúnra wa nìyẹn àní. àní sí àkọsọ́bì kan ni. Ó dà pé 9 ti lù báyìí tó bá tó nǹkan bí 11 sí 12:30 sí 1 àwọn aráàyè gbé a lọ sí nǹkan tá a bá fẹ́ ṣe àbí òyọ bóyá mi ò wá sọ fún mọ́mí pé èmi máa sùn tá lé nì jẹ́ kí n padà lọ lé kí n padà wá. má tún lọ lé Àkẹ́jù má tún lọ lé dákun má tún lọ lé má bàyè mi jẹ́ ọmọ tó ṣẹlẹ̀ Àkẹ́jù jọ torí Ọlọ́run ṣe lè fún mi mo fi ń dá ọ lójú Àkẹ́jù mo fi ń dá ọ lójú ní òní kò sí ìṣòro tó lè ní láyé yìí bó ti wù kó burú tó máa dúró tiẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni Àkẹ́jù jọ tó bá sì bá mi ṣe àwọn amúlẹ̀ èyí ò fi dá mi lójú pé àṣírí èyí ò ní tú. Kí ni ìtumọ̀ yẹn sìn kí la wá wà fúnra wa fún jẹ́ kí n rẹ̀ pẹ̀ kò nídìí pa múlẹ̀. já múlẹ̀ Àkẹ́jù ó burú. Kò sí wàhálà tó bá ní ká múlẹ̀ ńgbà yìí ó wà láti fẹsẹ̀ fẹsẹ̀ káàsì fílẹ̀ nígbà yìí kọ́kọ́rọ́ bíbá ìdá ká ti pa náà. nítorí táwọn èèyàn bá wá á daṣọ bẹ́ẹ̀ dìbò lórí. Ṣé o ti nọ́ọ̀kì lẹ̀kùn yẹn ní òkè mo ti tí ń ta tàbí kó lọ tí ń ta báyìí kó padà wọlé. Jẹ́ kí mi sí yìí. wàhálà wà o ṣé kí bẹ́ẹ̀ bomi kó mu. Àkẹ́jù ó jọ láì múlẹ̀ ìwọ tó bá sọ pé omi ló lè ṣe ẹja jiná máa jiyàn Àkẹ́jù wo tó ṣe fún mi. bí wàá ṣe ń sọ fún ẹ táwọn sọ fún ẹ tó ń fapá já ni ó mọ̀ pé fún ayé ara ẹ ni bó bá tiẹ̀ ṣàánú ara ẹ ṣàánú àwọn òbí ẹ̀ náà torí pé káṣà máa sẹ́ pé ká máa yọ́ ká máa kíbọ̀ owó tó bá ti róbìnrin ká ṣàdìṣe dandan pé ká jẹ́ ń bẹ̀ orí burúkú ni fọkùnrin nítorí ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí tó jẹ́ pé ó ti ń tò látọdún tó ti fẹ́ra òun ló ti túká akílò wa ń bá kiri ok ohun tí Ìṣọ̀lá lọ ṣe ká ní pé mágùn ló lọ lé sí ìyàwó mi lára ńkọ́ tó bá ti gbàbẹ̀ kú ó kú for life nìyẹn. Mi lè kú àbí mo ṣe wí mi lè kú tọ̀tọ̀ sí báyìí kí n máa lọ ìwọ náà kúkú máa mo ti bẹ̀ àti ń kóra àbọ̀ sí ọjọ́ ti pẹ́ wàá ṣẹlẹ̀ ni o. ìtọ̀ yẹn ṣàlò wà lẹ́mìí ẹ mọ̀ gbogbo tó ń ṣe ẹ́ nítorí kò tí ì rè obìnrin bá sùn náà ni gbogbo ó ti wà ní omi àtẹ̀já rẹ̀. ẹni mi jọ